bí iná èèyàn tó bá kú tó bá jó atẹ́gùn là ń fẹ́ sí a lè fi omi sí a lè fi erùpẹ̀ sí atẹ́gùn là máa fi sí n tá à ń sọ fún yẹn jẹ́ kó yé yín ẹ wo kí iná yìí sí iná yóò jó báyìí a sì fẹ́ kí iná ẹ̀ kó jó kí la máa ṣe sí a máa fẹ́ atẹ́gùn sí ni tí bá da omi sí kí ló máa ṣe ó máa kú ni tí bá dẹrùpẹ̀ sí kí ló máa ṣe ó máa kú ni kí la máa ṣe a máa fẹ́ atẹ́gùn sí ẹ wo bí mi ṣe máa fẹ́ atẹ́gùn sí báyìí ẹ wo máa fẹ́ atẹ́gùn sí. ṣé náà jó nínú ẹ̀ báyìí torí tá a bá ń sọ̀rọ̀ fún àwọn ẹlòmíì wọ́n máa rò bóyá àmọ́ nǹkan tá à ń sọ. iná ló ń jó nínú ẹ̀ báyìí ṣe rí pé iná ló ń jó nínú ẹ̀ iná kan ò jó nínú ẹ̀ tẹ́lẹ̀ kí ló fà á tí iná fi jó nínú ẹ̀ torí pé mo fi atẹ́gùn sí ni bí ayé ẹlòmíì náà ṣe rí nìyẹn iná ayé ẹ̀ ti kú ṣùgbọ́n nígbà tí kò rí atẹ́gùn better you have to be wise ó jẹ́ kó ló mọ zodiac signs tó ń lò ó jẹ́ kó mọ irú ìràwọ̀ tó yẹ kó dàpọ̀ pẹ̀lú ìwọ ìràwọ̀ iná ìràwọ̀ afẹ́fẹ́ òun ni kó lọ yàn lọ́rẹ̀ẹ́ tó bá fẹ́ kí iná ẹ̀ kó jó dáadáa ìwọ ìràwọ̀ omi ìràwọ̀ erùpẹ̀ òun ni kó lọ mú ìràwọ̀ erùpẹ̀ òun ni kó lọ mú tó gẹ́tì bẹ́yẹn ìwọ ìràwọ̀ erùpẹ̀ ìràwọ̀ omi ni kó mú Ọlọ́run ti parí àwọn nǹkan kan sílẹ̀ ayé wo àṣírí ni ohun tó yẹ kó mọ̀ ni. WhatsApp number mi rè 08054353629 WhatsApp ẹ̀